gbogbo àwa tó ṣe ń pé a ní àwọn ọmọ tí wọ́n ń jalè lọ́wọ́ àbí àwa náà tó ṣe ń pé a ní àwọn ọmọ tí wọ́n ya oníjàgídíjàgan tí wọ́n ya pàtà lọ́wọ́. Iṣẹ́ tí mo mú wá orí ètò fún yín lọ́jọ́ tèní yìí yóò wúlò fún yín púpọ̀ torí iṣẹ́ àwọn bàbá wa ni. Òun lẹ́ fi yọ olè jíjà kúrò lójú àwọn ọmọ yín. Òun lẹ́ fi yọ ìpáǹle àbí jàgídíjàgan kúrò lójú àwọn ọmọ yín. Mo fẹ́ kẹ́ ẹ mú tákàdá àti gègé kọ̀wé láti de iṣẹ́ yìí sílẹ̀ lọ́jọ́ tèní. Mo kí yín ẹ kú ilé lórí ìkànnì tá a wà yìí. Gbogbo àwa tá a sì jẹ́ Muslim náà a kú àṣekù ọdún ṣọ́bẹ̀ ò sílẹ̀ lọ́dọ̀ tiyín. Gbogbo ẹ̀yin náà tẹ́ fẹ́ ran iléyá ránṣẹ́ sí mi mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ rántí mi fẹ́ ran iléyá ránṣẹ́ sí mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Gbogbo ẹ̀yin fans mi tẹ́ wá lọ Mẹ́kà tẹ́ ti darí dé mo kí yín ẹ kú oríire mo sì bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Muhammadu Akówódé Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọmídà òun lorúkọ tèmi ń jẹ́ o. Ọmọ oníjà kò mà náà iná rèé mo tún gbé e dé ní ràbájì gan lọ́jọ́ tèní. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí, àbẹ́ fẹ́ mọ̀ nípa àkọsẹ̀jáyé yín, àbẹ́ fẹ́ mọ̀ nípa ìràwọ̀ yín, ẹ bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà mi èyí tí ẹ ti mọ̀ bí ẹni mowó. +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English. Ẹ tẹ +229 97 74 76 51. Àní tá a bá wò lénìí a rí i pé ogunlọ́gọ̀ nú ilé ló wà tó ṣe ń pé ọmọ ní ìbànújẹ́ nú ilé wọn. Ogunlọ́gọ̀ ìdílé ló wà tó ṣe ń pé ọmọ ní ba orúkọ wọn jẹ́. Ìdí rèé tí mo fi mú iṣẹ́ yìí wá fún yín lórí ètò. Iṣẹ́ àwọn bàbá wa ni. Ṣé ẹ ti mú tákàdá àti gègé kọ̀wé láti dè é sílẹ̀? Ẹ jẹ́ n ṣí gàbá lórí ètò. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì ohun ìfẹ́ sọmídà TV. Àní iṣẹ́ tí mo mú wá fún yín lórí ètò yìí ẹ lè mọ ròyìn pé ó kéré púpọ̀ ṣùgbọ́n agbára rẹ̀ pọ̀ gidi gan. Mi ò wá nífẹ̀ẹ́ kí ẹ fi ojú kékeré kí ẹ fi wo iṣẹ́ yìí. Mo fẹ́ kí ẹ lọ dán iṣẹ́ yìí wò. Tẹ́ ẹ bá dán iṣẹ́ yìí wò ó dá mi lójú pé ẹ padà wá dúpẹ́ fún wa lórí ètò tá a wà yìí. Àkọ́kọ́ nǹkan tá àkọ́kọ́ wá ní pé wọ́n ní á lọ sí orí àkìtàn. A lọ sí orí àkìtàn ìyẹn ibi tí wọ́n máa ń da ìdọ̀tí sí, ìyẹn ibi tí wọ́n máa ń da ìgbó sí. Ìgbó làwa máa ń pè lọ́dọ̀ tiwa nílẹ̀ yìí. Èdè elédè náà la máa ń lò. Ó dàbí pé àwọn ègùn ni wọ́n máa ń sọ ìgbó. A lọ síbi tí wọ́n máa ń da àkìtàn sí, ìyẹn níbi tí wọ́n máa ń da ìdọ̀tí sí. Tá a bá débẹ̀, a wo orí àkìtàn yìí kódà ẹ lè mú ọkọ́ dání àbí àdá dání. Torí nǹkan kan la fẹ́ lọ wá lórí àkìtàn yìí. Ohun tá a fẹ́ lọ wá lórí àkìtàn yìí, òun náà ní aṣọ àkísà. Aṣọ àkísà tó ti pẹ́ lórí àkìtàn yìí, òun la fẹ́ lọ wá lórí àkìtàn yìí. Aṣọ àkísà yìí ó lè jẹ́ ẹ̀wù, ó lè jẹ́ ṣòkòtò, ó lè jẹ́ ìró, àbí kó sáà ti jẹ́ aṣọ kan tó ti pẹ́ lórí àkìtàn yìí tó jẹ́ aṣọ àkísà, òun la fẹ́ lọ wá lórí àkìtàn yìí. Ẹ bá mi dè é mọ́lẹ̀, ó jẹ́ nǹkan àkọ́kọ́. Lẹ́yìn tá a ti ṣàwárí aṣọ àkísà tó ti pẹ́ lórí àkìtàn yìí, a lọ wá atare odindi ẹyọ kan. Ẹ wá atare tó tóbi díẹ̀ tó sì gbó dáadáa. Ẹ wá atare kan. Gbogbo ohun tá a fẹ́ lò náà kò ju méjì yìí lọ. Aṣọ àkísà tó ti pẹ́ lórí àkìtàn àti odindi atare kan. Báwo la fẹ́ wá ṣe gbà tá a fi yọ olè kúrò lójú àwọn ọmọ yìí? Báwo la ṣe kìíní yìí gbà tá a fi yọ jàgídíjàgan tá a fi yọ ìpáǹle kúrò lójú àwọn ọmọ yìí? Ibi tí iṣẹ́ wá wà gangan rèé. Ṣùgbọ́n ẹ jẹ́ n dókè lọ́hùn-ún, mò ń padà bọ̀ sórí ètò. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì ohun ìfẹ́ sọmídà TV. Lẹ́yìn tá a ti wá aṣọ àkísà tó ti pẹ́ lórí àkìtàn yìí, tá a sì ti wá atare, jíjó ló wá kàn báyìí. A gbé aṣọ àkísà yìí sínú agbada tá a fi máa ń jó nǹkan. Bẹ́ẹ̀ náà ni a gbé atare lé lórí. Ìkíní méjèèjì yìí òun lá jò tí yóò jó burúburú. Tó bá ti wá jó tán, a gbé sórí ọlọ̀, a lọ̀ wọ́n. Lẹ́yìn tá a bá ti lọ kíní yìí tán, a wá mú ọmọ tí ó ṣe yín pé ìmọ̀ ń jalè yìí, àbí ọmọ tó ṣe yín pé ó ní ìwà ìpáǹle, ó ní ìwà jàgídíjàgàn yìí. A wá mú ọmọ yìí, a wá di ojú rẹ̀, ẹ fi nǹkan kan ẹ fi di ojú rẹ̀, bóyá aṣọ lẹ́ fi di ojú rẹ̀. Ẹ di ojú ọmọ yìí tó ṣe yín pé ọmọ yìí ò ní rí nǹkan kan mọ́. Lẹ́yìn tẹ́ ẹ bá ti wá di ojú ọmọ yìí tán, ẹ wá sín gbẹ́rẹ́ ẹyọ kọ̀ọ̀kan sísàlẹ̀ ojú fún ọmọ yìí. Ìyẹn ọmọ tí ń jalè yìí àbí ọmọ tó ní jàgídíjàgàn yìí,
ẹ wá sín gbẹ́rẹ́ ẹyọ kọ̀ọ̀kan sísàlẹ̀ ojú rẹ̀. Tẹ́ ẹ bá ti wá sín gbẹ́rẹ́ ẹyọ kọ̀ọ̀kan yìí síbẹ̀, ẹ̀tù tẹ́ ẹ lọ yìí, òun lẹ wá fi ra ààyè tẹ́ ẹ fi sín gbẹ́rẹ́ yìí, ibi tí ń da ẹ̀jẹ̀ yìí, ààyè yìí, òun lẹ wá fi ẹbu yìí tẹ́ fi kù ú, ẹ fi kùn ún dáadáa. Ó ti yé àwọn ẹni tí wọ́n máa ń sín gbẹ́rẹ́ dáadáa. Ṣùgbọ́n wá ní àkíyèsí kan. Kí ni àkíyèsí tó wà níbẹ̀? Àmójú ẹ̀rọ mi ń ṣẹ́wọ́ sí mi lókè lọ́hùn. Ẹ jẹ́ n gbọ́ ohun tó fẹ́ sọ. Mò ń padà bọ̀ sórí ètò. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ohun Ìfẹ́sọmídà TV. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká ránra wa létí. Wọ́n ní tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa lórí TikTok. Bẹ́ẹ̀ bá ti dé orí TikTok, Ohun Ìfẹ́sọmídà òun lẹ́tẹ̀ níbẹ̀ tẹ́ fi fọ́lò wa níbẹ̀. Bẹ́ẹ̀ náà tún ni ẹ tún lè darapọ̀ mọ́ wa lórí Facebook. Ohun Ìfẹ́sọmídà náà lẹ́tẹ̀ lórí Facebook tẹ́ fi fọ́lò wa lórí Facebook. Lẹ́yìn tá a ti sín gbẹ́rẹ́ yìí tán, mo ní ó ní àkíyèsí kan. Àkíyèsí tó wà ń bẹ̀ ni pé ọmọ tá a sín gbẹ́rẹ́ yìí fún kò gbọ́dọ̀ mọ ẹni tó sín gbẹ́rẹ́ yìí fún. Ọmọ yìí, ìyẹn ọmọ tí ń jalè yìí àbí ọmọ tí ń ṣe ìpáǹle yìí, kò gbọ́dọ̀ mọ ẹni tó sín gbẹ́rẹ́ yìí fún. Ìdí rèé tí wọ́n fi ní pé ká dì í lójú dáadáa, ká fi nǹkan di ojú rẹ̀ tí kò ní rí nǹkan kan mọ̀. Bóyá tẹ́ ẹ bá fẹ́ sín gbẹ́rẹ́ yìí, ẹni tó fẹ́ sín gbẹ́rẹ́ yìí ó lè wà ní kọ̀rọ̀ kan tẹ́ fi di ojú fún. Lẹ́yìn tẹ́ ẹ bá di ojú fún bùṣe, lẹ́wàá pé ẹni yìí jáde pé kó wá sín gbẹ́rẹ́ yìí fún. Torí pé kí ni ọmọ yìí ò gbọ́dọ̀ mọ ẹni tó fẹ́ sín gbẹ́rẹ́ yìí fún. Tẹ́ ẹ bá ti wá sín gbẹ́rẹ́ yìí fọmọ yìí tán, ẹ wá tú ojú rẹ̀ sílẹ̀ nísìnyí. Wọ́n ní ó dèèwọ̀, ọmọ yìí ò ní jalè mọ́ láyé rẹ̀. Ó dèèwọ̀, ọmọ yìí ò ní ṣe páǹlé, kò ní ṣe jàgídíjàgan nílé ayé rẹ̀ mọ́. Iṣẹ́ àwọn bàbá ni. Mo ṣe bàgbà lọ́jọ́ tèní. Ìbà yín tẹ́ morúkọ téwé ń jẹ́. Ìbà yín tẹ́ morúkọ tégbò ń jẹ́. Mo kí bàbá mi Alhaji Ibrahim Jẹ́gẹ́dẹ́ láti ìlú Pèdèpọ̀ lọ́hùn-ún, ìlú abínibí mi nù. Bàbá morúkọ téwé ń jẹ́, bẹ́ẹ̀ ni wọ́n morúkọ tégbò ń jẹ́. Ẹ bá ń kí ìbílẹ̀ ọmọ pẹ́ lọ́dọ̀ yín níbẹ̀. Ẹ bá ń kí ìyá tó bí mi lọ́mọ. Ẹ bá ń kí bàbá tó bí mi lọ́mọ lọ́dọ̀ yín níbẹ̀. Ẹ kú àṣekù ọdún o. Ẹ wò ó, mo ní kí ẹ má fojú kéré iṣẹ́ yìí, ẹ má fojú bíntín iṣẹ́ yìí. Agbára iṣẹ́ yìí ni kẹ́ ẹ wò, ó lágbára púpọ̀. Gbogbo àwọn ọmọ yín tí wọ́n bá ń jalè àbí tí ń ṣèpáǹlé, ẹ gbìyànjú kẹ́ ẹ ṣiṣẹ́ yìí fún wọn. Ẹ wò ó, ohun tí mo mú wá fún yín lórí ètò lọ́jọ́ tèní kò jù báyìí náà lọ. Mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀, ẹ bá ń pín fún àwọn èèyàn yín kí wọ́n lè jẹ àǹfààní yìí. Torí ìtẹ́lọ́rùn yín, òun lohun tó jẹ mí lógún. Tí ẹ bá fẹ́ wá bá mi ní gbólóhùn náà ni, àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ìkànnì yìí, àbí ẹ fẹ́ mọ̀ nípa àkọsẹ̀jayé yín, àbí ìràwọ̀ yín lẹ fẹ́ mọ̀ nípa rẹ̀, ẹ bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà mi èyí tí ẹ ti mọ̀ bí ẹni mọ̀wó, +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ẹ̀yà agbe mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ̀yà àlùkò mi ṣetán rèlú ìkosùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mímọ́ fi léyìí ṣe lọ lọ́jọ́ tèní, mi ò ní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ̀ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ ní bẹṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò. Ẹni tó bá ní mọ̀ bọ̀, òun ní débà o. Muhammadu Akọ́wédé bàbá Kórèdé tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́sọmídà, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò, kì í ṣe ti kú, kì í ṣe tàrùn. Ìpàdé mi àti yín ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò. Títí ìgbà tá a tún mọ pàdé, mi ò fi yín sínú ìbànújẹ́ o. Mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀.